òpè ni yín o ẹ mọ nǹkan kan òpè ni wọ́n o wọ́n ò mọ nǹkan kan òpè ni wọ́n o wọ́n ò mọ nǹkan kan pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè yọ lókèrè ẹ lọ mọ́rẹ́ dání òpè ni yín o ẹ mọ nǹkan kan òpè ni yín o ẹ mọ nǹkan kan òpè ni wọ́n o wọ́n ò mọ nǹkan kan olóyè Ìgbòho yọ lókèrè wọ́n lọ mọ́rẹ́ dání òpè ní yín o wọ́n mọ nǹkan kan. Ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tí n bá bá yín lásìkò yìí ẹ rí i pé orin lọ́bádé bẹ́ẹ̀ ni bí ṣe rí náà nù orin lọ́bádé. Ẹ wá gbọ́ titun lónìí lórí báwo ló ṣe ń ṣẹlẹ̀ gangan kí òmìnira orílẹ̀-èdè Yorùbá bó ṣe ń dé lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bí ìròyìn ayọ̀ ṣe ń dé bá wa tá à ń gba lẹ́tà ayọ̀ wa báyìí ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí ní láti sọ fún wa. Ṣe rí ibi tí ẹnìkan tó dúró tó sọ pé wọ́n pa ẹ́ bẹ́ẹ̀ ni ẹnìkan dúró tó sọ pé èmi sì máa gbà ẹ́. Níbi táwọn kan ti sọ pé tó àwọn kọ̀ wálẹ̀ o àwọn ọ̀bá wa ṣe mọ́ o kìnìkan o tó jẹ́ pé òpè èèyàn ni wọ́n níbẹ̀ làwọn kan dúró pé irọ́ lẹ pa bẹ́ẹ̀ bá lẹ fẹ́ gbé lulẹ̀ àwa gbèrò ẹ̀ lè dá gbé ṣubú. Ìyẹn bó ni mò ń sọ orílẹ̀-èdè Yorùbá ìlú Yorùbá olómìnira. Òun ló fà á tẹ́ ẹ fi máa tún gbóhùn bàbá wa yìí lórí ètò lónìí lórí ipa wo ni wọ́n gbé ìgbésẹ̀ wo ni wọ́n gbé nítorí òmìnira orílẹ̀-èdè Yorùbá. Bàbá yìí sọ̀rọ̀ wọ́n yọ kò mú òkun ẹ̀ lórí kíni àwọn ìgbésẹ̀ akọni tí wọ́n gbé ẹ̀rí tí mò ń làágùn ibi tí mò ti ń ṣètò yìí mi ò láǹfààní àti rínà àbí jẹnẹrétọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ gbọ́dọ̀ gbọ́ bó ṣe ń lọ. Ẹ gbọ́ bàbá tí mo gbé wáyé bàbá yìí wọ́n ní àwọn fara àwọn jìn nítorí orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú àwọn nǹkan àṣírí táwọn rí tọ́lọ́run fi hàn wọ́n àwọn sì máa gba àwẹ̀ odidi 40 ọjọ́. Ẹ gbọ́ mi odidi 40 ọjọ́ ẹ lè kọ̀ǹfàmù ẹ̀. Bàbá yìí sì ti wà nínú àwẹ̀ bóyá on the 20 ni wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì sọ bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí wá ni wọ́n rí kí lọ́lọ́run sọ kí ló sọ pé yóò ṣẹlẹ̀ láti gbà báyìí sí gbà báyìí. Ẹ farabalẹ̀ ẹ bá mi gbọ́ wọn bẹ́ẹ̀ ṣé wọ́n á gbọ́ wọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ń bẹ ẹ̀hún lẹ̀ ń wòye ẹ tètè pè wọ́n kẹ́ ẹ bá bàbá sọ̀rọ̀ kẹ́ ẹ rọ̀rọ̀ Ọlọ́run bàbá ẹ mọ̀ pé àkókò àwẹ̀ àkókò dídáhùn àdúrà ni o bóyá òye yín kì í ṣe fórílẹ̀-èdè Yorùbá nìkan ni bàbá yìí ó gbàdúrà fún ó dá mi lójú pé àdúrà yìí ó wà fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá tún pè láti sọ pé tó bàbá wòlíì ẹ bá mi gbàdúrà tí ẹ mọ̀ pé àwọn wòlíì yóò ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà. Bàbá yìí náà wà nú àwọn tó sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n eléyìí ló mú wọn kí wọ́n sọ pé ókè o tó bá rí bẹ́ẹ̀ lẹ́yìn àdúrà 40 ọjọ́ àtogójì ọ̀sán òun tòru òun ni Jésù olùgbàlà lọ ṣẹ́gun èṣù. Àwọn wá volunteer ara wọn ipa wo nìwọ gan fẹ́ kó ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín ẹjọ́ ipa wo tí èèyàn kan bá fẹ́ra ẹ̀ lẹ̀ ẹ gbọ́ àtàwọn àṣírí ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan báyìí ó ṣẹlẹ̀ eléyìí ó ṣẹlẹ̀ tọ̀hún ó ṣẹlẹ̀ àwọn wo ni ó kú kórílẹ̀-èdè Yorùbá ó lè dìde ẹ máa bọ̀ ẹ wá gbọ́ wọn. Ó gbọ́dọ̀ kú o kórílẹ̀-èdè Yorùbá ó tó dìde ẹ bọ́ bí ẹ wá gbọ́ àyìndí tó fi gbọ́dọ̀ kú rèé ẹ bọ́ bí ẹ wá gbọ́ lẹ́nu bàbá yìí kẹ́ ẹ lè mọ̀ kẹ́ ẹ lè sàdánkátà Ọlọ́run pé tó sáàbì ẹ ò Ọlọ́run sàdánkátà rẹ rèé kábíyèsí Olódùmarè hallelujah ògo ọ̀sánà fún ọba àwọn ọba. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí wà ń bẹ̀ bá mi pè wọ́n tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí bá ń subscribe sí channel yìí ní pápápá kò jẹ́ kájọ kó lè máa rí wa nígbàkigbà tá a bá ti upload tàbí tá a bá ti dórí afẹ́fẹ́. Wò ó má sún síwájú o tó o bá sún síwájú o lè miss a lot torí wípé bàbá tún ju àwọn àṣírí wọn ló gbọ́dọ̀ kú o kórílẹ̀-èdè Yorùbá ó lè dé àwọn gbọ́dọ̀ yọ ọ́ lórí àlééfà ọba kórílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ dé ẹ sọ fún kó máa palẹ̀ mọ́ tó táwa ló ń tọ̀hún ó di inú fídíò tó ń lọ wò yìí ẹ wo ẹ yẹ ń fohùn ṣe nínú ilé ẹ má yẹ ń gbà yín lásìkò ọyá ẹ nìṣó níbẹ̀.
bàbá ẹ kú dédé àsìkò yìí sà. Lórúkọ Jésù yóò dára fún yín. Àmín. Lákọ̀ọ́kọ́ kí n tó sọ ohunkóhun, mo máa ń sọ ní gbogbo ìgbà pé Olúwa pè mí, ó sì rán mi sí ìran gbogbo àwọn ènìyàn fún ọ̀nà àbáyọ àti ìtúsílẹ̀ wọn. Yálà lọ́wọ́ ogun ilé ni tàbí ogun kógun, bóyá ogun àfáà, ogun wòlíì, ogun babaláwo, èyíkéyìí ìdè tí ènìyàn lè wà nínú ẹ̀, òun l'Olúwa rán mi fún ìtúsílẹ̀ yín. Bí ìbéèrè tẹ wá béèrè lọ́wọ́ mi sà. Oh my God, ààwẹ̀ tí mò ń gbà lọ́wọ́lọ́wọ́, Olúwa ló ṣí mi lójú sà. Olúwa sì fi sí mi lọ́kàn gẹ́gẹ́ bí ẹni tó ń fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá láti fi ààwẹ̀ àtàdúrà funfun láti fi ja ogun fún orílẹ̀-èdè Yorùbá nation, kí orílẹ̀-èdè Yorùbá nation ó lè dúró. Tẹ́ bá wò ó, ààwẹ̀ eléyìí ó yàtọ̀ sí ààwẹ̀ Mùsùlùmí tó jẹ́ 30 ọjọ́ tàbí 30 ọjọ́ dín kan. Ààwẹ̀ eléyìí ó yàtọ̀ sí ààwẹ̀ Kìrìsìtẹ́nì tí í ṣe Lẹ́ǹtì. Lóòótọ́ 40 kan náà ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Olúwa ṣe tọ́ mi sínú ìwé mímọ́ wípé Jésù gba ààwẹ̀ 40 ọjọ́ àti 40 òru. Lẹ́yìn ààwẹ̀ náà, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu òun ló ṣẹlẹ̀. Lẹ̀mí Olúwa fi wá sọ fún mi pé ààwẹ̀ àtàdúrà yìí ó gbọ́dọ̀ jẹ́ funfun. Lẹ́ǹtì tí wọ́n ń gbà lọ́wọ́ kìí ṣe ààwẹ̀ àtàdúrà funfun, torí pé wọ́n lè jẹ ata, wọ́n lè jẹ epo, wọ́n lè jẹ iyọ̀ láti fi bírèkì. Bẹ́ẹ̀ náà ààwẹ̀ Mùsùlùmí tí wọ́n bá máa jẹ sàárì, kò sí ní onírúurú tí wọn ò lè jẹ tó bá ti jẹ́ nǹkan tí ó bá ìfẹ́ Ọlọ́run mu. Bó bá sì fẹ́ bírèkì náà, kò sí nǹkan tí wọn ò lè jẹ. Ṣùgbọ́n ààwẹ̀ eléyìí jẹ́ ààwẹ̀ tó dá yàtọ̀ sí àwọn ààwẹ̀ méjèèjì. Tá a bá wá wò gan pé kí gan ni ààwẹ̀ gangan fúnra ẹ̀, ọ̀nà méjì òun ni màá ti bá wa sọ̀rọ̀ ohun tí ààwẹ̀ jẹ́. Àkọ́kọ́, tá a bá wo inú ìwé Àìsáyà 58 verse 6, Bíbélì sọ ńbẹ̀, ó ní ààwẹ̀ tí mo yàn kọ́ èyí tó wá yàn rèé o, láti tú ọjà ìṣòdodo. Ọjà ìṣòdodo. Ọjà ìṣòdodo, láti tú ọjà ìṣòdodo, láti tú ẹrù wíwo, àti láti jẹ́ kí aninilára lọ lọ́fẹ̀ẹ́, àti láti já gbogbo àjàgà. Láti já gbogbo àjàgà. Àwọn àjàgà kan wà lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ìdí tí Olúwa fi ní kí n gbààwẹ̀ yẹn rèé o. Àwọn ọjà ìṣòdodo kan wà tó Olúwa fẹ́ já kúrò lórí ọ̀rọ̀ Yorùbá nation. Kì í ṣe láti fi oúnjẹ rẹ̀ fún àwọn tí ebi ń pa, àti kí wọn kí ó lè mú àwọn òtòṣì àti sí ọ̀dọ̀ wa ní ilé rẹ̀. Nígbà tí ìwọ bá rí arìnhòhò, kí ìwọ ó bọ́ ọ, kí ìwọ kí ó má sì ṣe fi ara rẹ pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ̀. Ṣé rí ààwẹ̀ àtàdúrà 40 days yìí, bí ẹ̀mí Olúwa ṣe fi fún mi, Olúwa lòun fẹ́ fi tú àjàgà àìṣòdodo tó wà lórí Yorùbá nation kúrò. Olúwa lòun fẹ́ fi mú gbogbo ogun gbèdéke tó wà lórí Yorùbá nation, Olúwa lòun fẹ́ fi mú kúrò. Nígbà tí ọ̀rọ̀ ààwẹ̀ yìí kọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀, tí èmi àti Olúwa tá a jọ ń sọ̀rọ̀ lórí ẹ̀, mo ní Olúwa, kí ló fẹ́ kí n ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation? Gẹ́gẹ́ bí wòlíì tí àwọn èèyàn ń pè, tí wọ́n sì ń fi ọ̀rọ̀ Yorùbá nation lọ àti ọ̀rọ̀ ayé wọn. Olúwa sọ fún mi pé, ǹjẹ́ èmi fúnra mi, ṣé mo lè sacrifice ìrìn àjò ayé mi fún ọ̀rọ̀ Yorùbá nation? Ṣé mo lè yọ̀ǹda àwọn àsìkò kan àti ìsẹ́ra fún Yorùbá nation? Mo ní Olúwa, màá ṣe é. Olúwa ní, ṣé wàá lè ṣe? Mo ní màá ṣe é. Olúwa wá sọ fún mi pé ààwẹ̀ 40 ọjọ́ àti 40 òru, àtàdúrà 40 òru, ó ní wàá gbà o. Mo ní ó dà, tó bá ti jẹ́ pé ìfẹ́ rẹ ni,
kí Yorùbá nation ó lè dúró màá ṣe. Ìdí nìyẹn tí mo fi ń gbàwẹ̀ yìí. Mo fẹ́ kí a tún wo ẹsẹ̀ kan ní ibí yìí nípa tí ààwẹ̀ jẹ́. Mo fẹ́ kí a tún jọ wo ẹsẹ̀ kan níbí yìí tí ààwẹ̀ jẹ́. Tá a bá dẹ̀ fẹ́ wò ó wà nínú ìwé Joel orí 2 ẹsẹ̀ 12, ìwé Joeli orí 2 ẹsẹ̀ 12. Ẹ gbọ́ nǹkan tó sọ. Ǹjẹ́ nítorí náà nísinsìnyí ni Olúwa wí, ẹ fi gbogbo ọkàn yín yí padà sí mi, àti pẹ̀lú ààwẹ̀, àti pẹ̀lú ẹkún, àti pẹ̀lú ọ̀fọ̀. Ó túmọ̀ sí pé tí a bá fẹ́ kí Ọlọ́run tètè ṣe nǹkan tí ò bá tíì ṣe, tí a bá lè fi ààwẹ̀ àti ẹkún àti ìyípadà sí, tá a bá lè fi wá, Olúwa ṣetán láti ṣe. Olúwa ṣetán láti ṣe. Torí Olúwa fún mi ní àwọn ìṣípayá tó pọ̀. Ìdí tí ààwẹ̀ yẹn fi wá rèé o. Olúwa sọ wípé àwọn ète kan ó ń farahàn nínú ọ̀rọ̀ Yorùbá nation ní òfin tí ì jẹ́ kí Yorùbá nation ó dúró. Olúwa sọ wípé àwọn àbọ̀dè kan wà nínú ìrìn àjò Yorùbá nation, òun ni òfin jẹ́ kí Yorùbá nation ó dúró. Olúwa sọ wípé àwọn ogun kan wà tó yí Yorùbá nation ká bí odi Jẹ́ríkò, òun ni ò tí ì jẹ́ kí Yorùbá nation ó dúró. Ìdí nìyẹn tí Olúwa fi sọ pé ẹni tí ó wàá jẹ́ kí ó ṣeé ṣe, ó máa jẹ́ ni. Bàbá wa Sunday olóyè Sunday Igboho, ẹ rí i pé bàbá yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti lọ sọ fún pé wọ́n ń jà fúnran Yorùbá. Ó ní rárá sẹ́, àní Olúwa ló rán mi. Mi ò dẹ̀ kọ̀ láti má jẹ iṣẹ́ náà fún gbogbo ìran Yorùbá láti jẹ́ kán bọ́. Ara rẹ̀ tí àwa náà bá wá lè kọ̀ pa àní ṣe, tírú bàbá wa Sunday Igboho dẹ̀ ṣe, á jẹ́ pé àwa náà jẹ́ ẹni tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá dúró nìyẹn. Ìdí nìyẹn tí Olúwa fi sọ fún mi pé iṣẹ́ méjì ló ń gbé fún mi nínú ìrìn àjò àdúrà 40 days tí Olúwa ní kí n gbà yín. Iṣẹ́ méjì. Iṣẹ́ àkọ́kọ́ òun ni ti Yorùbá nation. Kí n fi gbogbo àsìkò nínú ìrìn àjò àwẹ̀ 40 kí n fi gbàdúrà fún orílẹ̀-èdè Yorùbá pé kí orílẹ̀-èdè yìí lè dúró. Ẹ̀kejì ni wípé gbogbo àwọn tó wà nínú ìdè kan sí kejì, mo máa ń sọ, mo ti sọ rí náà, wípé ogun tó ń ja individual mi gan ju ogun tá à ń sọ pé ó ń jalẹ̀ Yorùbá lọ. Ogun ayé ẹlòmíì sà, ogun tó ń jalẹ̀ Yorùbá lọ. Sà, mo gba ìpè ẹnìkan nígbà tí mo gbàdúrà fún, mo jíṣẹ́ kan fún wọn, wọ́n dẹ̀ bú sẹ́kún. Kí ló ṣẹlẹ̀? Ẹ wá ṣàlàyé kí ló fa ẹkún. Màmá yẹn ní ó ti tó 17 years tóun ti wà lókè òkun. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé òun ò lè sọ wípé ibi tí wọ́n bá òun kọ́lé sí ni tàbí tóun fúnra òun kọ́lé sí rè. 17 years. Ó dẹ̀ ń ṣiṣẹ́. Ó dẹ̀ ń ṣiṣẹ́. Ó sì ń lówó. Ó ṣiṣẹ́. Mú àwò pé ẹ̀dùn ọ̀nà tí èèyàn wà lórílẹ̀‐èdè tó ń ṣàn fún wàrà àti fún oyin ní odidi 17 years tí ò sì ní ilé kankan lórílẹ̀‐èdè Nàìjíríà tó lè tọ́ka sí, kò sì tún wá nílé náà ní orílẹ̀-èdè tó wà o. Torí pé ọ̀nà méjì ni. Ẹlòmíì lè sọ pé mi ní kankan bálẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe mọ́, jẹ́ ní gbogbo property tí n bá fẹ́ ní síbi tí mo wà. Ṣùgbọ́n ẹlòmíì wà ó pé ilé làbọ̀ sí mi oko. Àná yìí gan mo ṣe bá dádì kan sọ̀rọ̀, wọ́n ní àwọn ti lé ní 60 something, wípé ó dẹ̀ ń wo àwọn káwọn wá sórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ yín tẹ̀ ń gbọ́nà tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ti ń ṣe rí. Wọ́n ní ṣùgbọ́n ẹ̀rù ń bà àwọn. Orílẹ̀-èdè Nàìjíríà kò séèfù, kò náàbò. Mo ní rárá sà, gbogbo bí kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni ò ní ààbò. Àwọn ibi tá ààbò wà pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ni kẹ́ ẹ ṣèwádìí tó tọ́ àti tó yẹ kẹ́ ẹ tó máa bọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí fẹ́ pé wòlíì mọ́, àwọn wòlíì ò dáa. Ìwọ gangan yẹra rẹ wò, ṣé ìwọ náà tiẹ̀ kọ́kọ́ dáa? Kì í ṣe gbogbo wòlíì ni ò dáa o. Gbogbo wòlíì kọ́. Lóòótọ́ àwọn tí ò dáa pọ̀, ṣùgbọ́n gbogbo wòlíì kọ́. Mo dẹ̀ máa ń sọ, mo máa ń fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbá àyà wípé kò sí gbogbo àwọn tí wọ́n ti ń pè mí fún ìrìn àjò ayé wọn tán lè kábàámọ̀. Ó dẹ̀ ti ń lọ sí
ọ̀nà ọdún mọ́dún báyìí tí mo ti wà ní orí afẹ́fẹ́, kò sẹ́ni tó lè sọ wípé ìgbà táwọn pe wòlíì yìí o nǹkan báyìí ló ṣẹlẹ̀ tí ò dá sáwọn òkò sí. Ìwọ náà ni kó máa bọ́lọ̀ sọ̀rọ̀ pé Olúwa gbé mi pàdé àwọn ènìyàn tó jẹ́ olóòótọ́. Tí wọ́n náà bá ti jẹ́ olóòótọ́, wàá pàdé èèyàn tó jẹ́ olóòótọ́ náà. Tí ọwọ́ tiẹ̀ náà bá mọ́, wàá pàdé àwọn èèyàn gidi. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tí wọ́n ti sá lọ́gbẹ́, tí ọgbẹ́ náà tó sì ń kan yín lára, lórúkọ Jésù mo pa á ní àṣẹ, Ọlọ́run kó tù yín lára. Àmín. Lórúkọ Jésù mo pa á ní àṣẹ, Olúwa kó tù yín lára. Wo mi sà, ìwọ náà wá ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ayé ẹ̀. Ọ̀rọ̀ Yorùbá Nation ti dúró. Bẹ́ẹ̀ ni sà, lẹ́yìn àwẹ̀ àtàdúrà ẹ rí àwọn oríṣiríṣi nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ rí àwọn nǹkan ìyanu tó máa padà máa ṣẹlẹ̀ sínú ìrìn àjò Yorùbá Nation àti ìrìn àjò ayé àwọn tán bá gbàgbọ́, tán bá lè jẹ́ kájọ wá ọjọ́ Olúwa. Nínú ìrìn àjò yẹn gan, ṣe mọ̀ pé mo sọ pé abala méjì ni. Abala àkọ́kọ́ ni ti Yorùbá Nation, abala kejì òun ni ti ayé gbogbo àwọn tán fẹ́ ìtúsílẹ̀. Olúwa dẹ̀ sọ fún mi pé 40 days yẹn o, kí n pèsè àkànṣe òróró tó jẹ́ 40 náà sílẹ̀. So àkànṣe òróró tó jẹ́ 40 yẹn, kódà tí ẹ bá fẹ́ rí wọn gan, mo lè fi hàn yín. So àkànṣe òróró 40 yẹn náà ti wà ńlẹ̀. So sáàmù 40 tó jẹ́ 40 náà ni màá kà sí. Gbogbo ọjọ́ tí má dẹ̀ fi wà nú àwẹ̀ tó jẹ́ 40 ọjọ́ yẹn náà máa fi gbàdúrà sí. Bóyá àwọn tẹ̀ ní ogun kan tó ti pẹ́, tó yẹ pé o ti rìn kiri, wọ́n ti gbá, wọ́n ti ti oríṣiríṣi, tó dẹ̀ rò pé ogun yìí kò lè ṣẹ mọ́. Èmi fi dá ọ lójú pé ogun yẹn máa ṣẹ́. Àmín. Ìwọ náà lè ní ipa àti ìpín nínú òróró yìí. Bóyá àìsàn kan lẹ́yìn náà dẹ̀ ti gbé káàkiri. Àìmọye àwọn tó Olúwa bá mi tú sílẹ̀ gan nínú àwọn program tí mo ṣe kọjá lórí péèjì yìí, tó yẹ pé wọ́n ní àìsàn tọ́lọ́run dẹ̀ ti tú sílẹ̀. Mo rí ẹni tó yẹ pé ó ní symptom AIDS tọ́lọ́run dẹ̀ ti tú sílẹ̀. So ìwọ náà tó bá yẹ pé o ní àìsàn kan tó ti pẹ́, bóyá wọ́n ti diagnose yín ní orílẹ̀-èdè yẹn, bóyá ti lóríṣiríṣi náà tí ò dẹ̀ lọ, àkànṣe òróró náà wà fún ìtúsílẹ̀ àìsàn. Torí pé àwọn òróró yẹn bó ṣe jẹ́ 40 yẹn, ó ní iṣẹ́ tó olúkálùkù ń ṣe, ó dẹ̀ ní bí olúkálùkù bí ó ṣe máa lò ó. Nítorí náà ìwọ náà tó bá wù ọ́, 40 ni kò pọ̀ rárá, nítorí ìrìn àjò 40 náà ni. So ìdí nìyẹn tó fi jẹ́ pé òróró yẹn náà 40 ni, tó bá dẹ̀ ti tán ó ti tán nìyẹn. So ìwọ tó bá ní ìdí níbẹ̀ náà nínú ìrìn àjò àdúrà yìí, o lè béèrè nínú ẹ̀. Ilẹ̀ àánú ni mo kó sí gbogbo ọjọ́ tí 40 ọjọ́ yẹn náà, ilẹ̀ àánú náà ni ó máa wà. Gbogbo ogun tó dàbí pé o ti lo gbogbo agbára, o ti rìn, o ti ṣe gbogbo ẹ̀, o ti pe àfáà, o ti pe babaláwo, o ti pe wòlíì tí ò ṣẹ, pẹ̀lú ọwọ́ agbára àánú Ọlọ́run, ogun yẹn máa ṣẹ́. Gbogbo àìsàn tó o ti gbàdúrà lé lórí tí ò lọ, ẹlòmíì gan tiẹ̀ tí àìsàn gan kọ́ ló ń jẹ́ kí Yorùbá Nation tètè dé, ṣáìsàn gan lè jẹ́ kẹ́lòmíì fẹ́ gbádùn. So gbogbo irú àìsàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ àìsàn yẹn, kẹ́ ẹ lè gbádùn orílẹ̀-èdè Yorùbá, torí pé orílẹ̀-èdè Yorùbá ti dé tán, kẹ́ ẹ lè gbádùn ẹ̀. Nítorí náà ẹ̀yin náà lè nípa àtìpín nínú òróró yẹn, yóò dẹ̀ dára fún yín. Àmín, àmín, àmín Jésù. So bàbá, ẹ kú ohùn láti àtàárọ̀. Yes sir. Nínú ìrìn àjò 40 days yìí tẹ́lẹ̀ ń gbà fún ìran orílẹ̀-èdè Yorùbá kò fi dé, kí ni àwọn nǹkan tó tún wà pé ta tún lè máa expect gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nínú àwọn àkókò yìí? Ìjà àkókò kan wà tẹ́ ẹ fẹ́ fi gbàdúrà gangan tí ó mú kí gbogbo ọmọ Yorùbá lágbàáyé tí wọ́n lè darapọ̀ mọ́ yín. Ẹ ṣé sà, bí mo ṣe kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́, gbogbo 40 ọjọ́ yẹn, ní gbogbo 40 ọjọ́ yẹn ni màá fi máa gbàdúrà. So ohun kan tí mo kọ́kọ́ ń retí ni pé àwọn tí àwọn náà bá ṣe tán, ọjọ́ méjì kan wà tí mo yà sọ́tọ̀. Ní ó kù ọ̀túnla tí a parí ìjọ àwẹ̀ 40 days, ó kù ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni ẹ ṣé sà, ó kù ọjọ́ mẹ́ta. That is on the 26th of April, 27th of April. So ọjọ́ méjèèjì yẹn a jọ pàdé níbi pápá ibi tá a ti máa ṣe àkànṣe àdúrà. A pàdé níbẹ̀. So gbogbo àwọn tó bá fẹ́ orí ọ̀fẹ́, tàbí àwọn tó bá yẹ pọ́n wà lókè òkun tí wọ́n lè wá, tàbí àwọn tó bá lè rán yẹn wá. Bákan náà àwọn tó bá nífẹ̀ẹ́ lórí social media tèmi, wọ́n á bá mi sọ̀rọ̀ lórí WhatsApp tí màá fi
social media yẹn tó àwọn náà lè tún máa wò wá ní 26 27 á dẹ̀ tún parí pẹ̀lú ìyìn lolúwa ní kí n fi parí olúwa ní kí n fi ìyìn parí ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù gan ni olúwa ní kí wọ́n bá wa yin olúwa pé ogun ti tán ní ọ̀rọ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ìyẹn ti dúró bẹ́ẹ̀. Bákan náà olúwa wá sọ fún mi pé ká fi ìrúbọ ńlá ká fi parí ẹ̀. Kí ni ìrúbọ yẹn? Òun náà ni pé olúwa ní kí n wá àwọn arúgbó opó 40 olúwa ní pé kí n empower wọn torí pé orílẹ̀-èdè Yorùbá tá à ń sọ yìí à ń sọ̀rọ̀ nípa òmìnira àwọn ohun tó yẹ kí a ní tá à ní tí ìyà rẹ̀ ń jẹ wá báwo la ṣe fẹ́ ni so tá a bá wá fẹ́ ṣe àdúrà lé lórí ó yẹ ká ṣe practical rẹ̀ a fẹ́ dá àwọn opó 40 lókòwò pẹ̀lú òun àbá owó tí Ọlọ́run bá ṣe bò á láṣìírí sí ṣùgbọ́n gbèdéke owó táwa ń wò ní látòrí 50,000 sí 100,000 tó bá yẹ pé Ọlọ́run bò á láṣìírí tí gbogbo àwa ọmọ Yorùbá tí àwa náà fẹ́ kí orílẹ̀-èdè tètè dúró tá a bá lè kún ìrìn àjò yìí lọ́wọ́ yóò dẹ̀ ṣojú gbogbo wa live la máa gbé kódà á ṣe live lọ́tọ̀ á tún ṣe recording lọ́tọ̀ in case of ẹni tí ò bá sí ní online tó dẹ̀ jẹ́ pé ó tún fẹ́ witness ẹ̀ later àgbogbo yẹn la máa ṣe ètò ẹ̀ kalẹ̀ àwọn opó 40 yẹn á empower wọn bí Ọlọ́run bá ṣe fún wa ní orí ọ̀fẹ́ ṣùgbọ́n àdúrà tí ó kó gbogbo wa pọ̀ ẹ má gbàgbé April 26th and April 27th ẹ̀yin tí àwọn ènìyàn yín bá wà káàkiri ní Nàìjíríà wọ́n lè darapọ̀ mọ́ wa garage Olódó Ìbàdàn òun ni ọ̀dọ̀ wa wọ́n ń pe inú àdúgbò wa ní Gbẹ̀ǹkú tí wọ́n bá ti dé garage Olódó kọ́kọ́ sọ pé òun lọ sínú àdúgbò Gbẹ̀ǹkú wọ́n á gbé ẹni yẹn dé àwọn ọlọ́kadà wọ́n á gbé ẹni yẹn wọnú àdúgbò wa mo gbàdúrà lórúkọ Jésù òmìnira orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá lórúkọ Jésù ó máa dúró kankan lórúkọ Jésù Ọlọ́run máa fún wa ní òmìnira gbogbo agbára bóyá ègún ni bóyá àsọtẹ́lẹ̀ ni bóyá ọ̀rọ̀ òdì ni bóyá èpè ni bóyá ogunkógun ló yí ìrìn àjò yìí ká tó fi nira lórúkọ Jésù Ọlọ́run máa ṣẹ́ wọlẹ̀ ìwọ náà bákan náà mo gbàdúrà gbogbo ogun tó ń yọ ìwọ náà lẹ́nu lórí ọmọ ni lórí iṣẹ́ ni lórí ilé ni lórí orílẹ̀-èdè tẹ́ wà ní ogun tó jẹ́ kéèyàn náà dàbí ẹrú lórílẹ̀-èdè tó wà èèyàn wá ń gbégbé ẹrú ẹni tí ò ní ìwé ìgbé ẹrú ni gbogbo ogun tó jẹ́ ó máa gbégbé ayé ẹrú lórúkọ Jésù ogun yẹn máa fàyè yín sílẹ̀ ẹ dẹ̀ rí àánú gbà ó máa lágbára sà nítorí pé ààwẹ̀ 40 ọjọ́ àti 40 òru yìí ò lè lọ lásán ààwẹ̀ funfun ni o ẹ má gbàgbé o ààwẹ̀ funfun ni o mi ò ní jẹ ata mi ò ní jẹ epo mi ò ní jẹ iyọ̀ tàbí òróró tàbí ohunkóhun yàtọ̀ sí bí èso tàbí ohun tí ò ní àwọn nǹkan tí mo ti sọ́lẹ̀ ò nínú fún odidi 40 days òun ni ó dẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ ìwọ náà lè ra èso ránṣẹ́ fún wa tẹ́mi Ọlọ́run bá darí ẹ̀ o lè ra èso ránṣẹ́ fún wa torí pé báwa náà ṣe ń fi bí mo ṣe ń fi èso bírèkì náà àwọn aláìní kọ̀ọ̀kan náà mo tún fi èso mọ̀ máa tún máa fi ta wọ́n lọ́rẹ sí lórúkọ Jésù yóò dára fún yín tá a bá lè ṣe gbogbo ilé ìpapọ̀ ó di dandan kí Ọlọ́run fi ojú àánú kó fi wo orílẹ̀-èdè Yorùbá nation yóò dẹ̀ rí bẹ́ẹ̀ fún wa lórúkọ Jésù. Àmín. tó ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa yìí tí wọ́n ti wà nínú àwẹ̀ 40 ọjọ́ àti 40 òru fún ìran Yorùbá nítorí ìfẹ́ orílẹ̀-èdè yìí àti ìfẹ́ gbogbo àwa tá a wà níbẹ̀ ẹ̀yin náà lè máa pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó ń lọ lábẹ́. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà jẹ́ tún pè lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27 WhatsApp tí ẹ̀ dáa gan ó wà lórí WhatsApp náà ni ó dáa gan lórí WhatsApp +234 70 25 47 54 27 nọ́mbà yìí náà lẹ ti ń wò lókè láti ẹ̀ẹ̀kan lórúkọ Jésù ara ànúgbà orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá lórúkọ Jésù àjẹtìwá kankan ó ti rí bẹ́ẹ̀ o Jésù Olúwa wa àmín. A tún pàdé láìpẹ́.